ni nǹkan tẹ́ lè sọ fún wa nípa ọlọ́jọ́ ìbí? Toyosi Adesanya ó jẹ́ èèyàn kan tínú ẹ̀ dá sáwọn ọmọlàkejì ẹ̀. Ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó fẹ́ ìdàgbàsókè àwọn tó ń bọ̀ tó ẹ̀ṣẹ̀ ń bọ̀. Bí mo ṣe lè rí wọn ni. Inú mi dùn láti wá sí bíbá ayé ra torí ìwà wọn ni wọ́n jẹ lẹ́nu. Ṣé bàbá ànájà ìlú tá ẹlẹ́yẹ tá àrókò àrókò tán ẹyẹ kò rán nílé àwọn bàbá tó bí ọlọ́run ni ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ mẹ́rìndínlógún aya wọn ló ṣògbó òròkì òṣogbo òròkì tí wọ́n mi níbí wọ́n wá jíjọ́ àyà rẹ̀ ọmọ tó bólóbólóbólóbólóbólóbóló àjòjì kò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ kó òròyìn olówó ẹgbẹ́ra ní. Ó wá ní special song tí wọ́n wá kọ fún àwọn ọmọ makú wọ́n ní omi yáyá òrìṣà dáhùn ẹ̀yà omi yáyá òrìṣà dáhùn ẹ̀yà ọmọ tàdáhùn ní ìlú tó yẹ omi yáyá òrìṣà dáhùn ẹ̀yà omi yáyá òrìṣà dáhùn ẹ̀yà òrìṣà dáhùn ẹ̀yà omi yàrá abáláyé òrìṣà dáhùn ẹ̀yà omi yàrá abáláyé ẹ̀jẹ̀ kájọ lọ bó wà lórí ìgbà ẹ̀yin ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọdé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ alágẹmọ dìde wẹ̀nẹ̀wẹ̀nẹ̀ òṣogbo òròkì ọmọ alágẹmọ àbìdé wẹ̀nẹ̀wẹ̀nẹ̀ dádì ìwà mo recognize ní present yìí òṣogbo òròkì nílé òròkì àsálà ẹlẹ́yẹlé àró ọmọ ẹ̀ka ṣu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  lọ́nà àró níbẹ̀ lóṣù olùṣòwò ṣe é mú nílọ ẹ̀dá pẹ̀lú àǹgbé sí Laide. Ẹ̀dá pẹ̀lú sí ọ̀lẹ́jọ́ ọ̀lẹ́jọ́ tó bẹ̀rẹ̀ Toyosi okú oríire Toyosi okú oríire mo kúkú ti kí bàbá mi ọmọ bàbá Adé Oyin Adéjọbí lóde Òṣogbo gbogbo eléré orí ìtàgé ìyá mi Destiny ṣé o wà níbẹ̀ ìyá mi Destiny tó lálẹ́ òdìdé ọmọ olódò dá o àdèṣe ó bà lẹ́wù ọmọ mi lẹ́ṣẹ̀ ó gbòòrè àdèṣe ọmọ ọ̀run àlàtúmọ̀ mi ní bíbọ̀ agbóríkì ní bàbá tó bí ọlọ́mọ Toyosi ó kú oríire òní o ẹ̀yin Ìjẹ̀bú ṣe wà nílé ẹ̀yin Ìjẹ̀bú náà àwa mi làwọn olóde ṣe lè ẹni tí ò bá ti jú ìlú ẹ̀ tó dìde péjọ àwa mi làwọn olóde ṣe lè àwa mi làwọn olóde ṣe lè òde iye Ìjẹ̀bú èwe ní tiwọn àwa mi làwọn olóde ṣe lè àwa mi làwọn olóde ṣe lè àwa mi làwọn olóde ṣe lè òde iye ìgbà wẹ́ ìlú o 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 ìgbà wẹ́ ìlú o
Àríkà tó ta lẹ́nu èèyàn mi ni àǹtí dúpẹ́ bí ẹ̀rẹ̀ bí sí èdè kan ìjẹta òṣèré àkábì sọ̀rọ̀ bí sí èdè ọlábísí olóògbèdò ẹwà ìjẹta òṣèré onílẹ̀ obì ọmọ wa ọmọ olúyẹyẹ ọmọ lọ́dọ̀ọ́dẹ ọmọ bídà ṣògbólé àyẹ̀ṣó ọmọ ọdún àlàó. Ìlọ́kọ̀ tẹ́lẹ̀ ti bẹ ní èrè ọ̀tá. Kí ti tẹ̀lé lọ́wọ́ àwọn ọ̀rẹ́ láì ní tẹ̀lé lọ́wọ́ àwọn òkè. Bóyá mo fẹ́ dé Ìjẹ̀bú. Ìjẹ̀bú orí tiẹ̀, ọmọ orí mọ́lúsì, ọmọ orí mọ́lúsì, ọmọ orí mọ́lúsì. Ìjẹ̀bú gbé ilé àwọn bàbá rẹ̀, ọmọ orí mọ́lúsì. Àádọ́rọ̀kẹ́.
onígbé adó ọ̀rá tó bá jẹ́ yìí èmi àti ọdí ẹ̀ṣá oníta ògiri èdè tó bá wọ́n lọ dára kọ̀ọ̀kan ní ọmọ adára kọ̀ọ̀kan lóbi ìdọ́kọ̀ àgbẹ̀gbẹ̀ ẹ̀yọ́ ọmọ èkó tó wà ní bídà ẹ̀yọ́ ọmọ èkó ẹ̀yọ́ ọmọ èkó ẹ̀yọ́ ọmọ áìláńdì ẹ̀yọ́ ọmọ áìláńdì owó yídà bísí ìdídàpọ̀ bí akọ́dẹ́gbẹ̀rẹ́ ìjẹ̀sà ìtúrẹ́ akábìsọ̀rọ̀ ọmọ wa ọmọ orílẹ̀-èdè lágbègbè máa rọ̀ lóbi ti ẹ̀kọ́ ètò kékeré láṣọ àgbálẹ̀ lédè ìbájọ́ ọ̀gọ̀dọ̀ tẹ̀lé láṣọ bàbá rẹ̀ lédè ìjẹ̀sà èyí tó bá dára bí ẹ̀rẹ̀ akọ́dẹ́gbẹ̀rẹ́ o ìyá mi bí sí orí ọ ìjẹ̀sà ìtúrẹ́ akábìsọ̀rọ̀ bísí yẹtí ọmọ òde ara ni ọmọ ọmọ yẹtí ọmọ òde ìbílẹ̀ kan òde yẹtí ọmọ òde akọ́dẹ́gbẹ̀rẹ́ yẹtí ọmọ òde yẹtí ọmọ òde ìjẹ̀sà òṣèré ẹ̀yìn ìjẹ̀sà tó wúrì yìí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ìjẹ̀sà ó yá gbọ́dọ̀ gbọ́dọ̀ èdè bàbá lọ́dẹ èmi ní àwọn òbí nínú. Alájà onínúure, ó sì fi wá gbogbo jọ lọ́sùlù náà. Ọlájà àgbéká, akọ́bẹ́kọ̀rẹ́, onínúure níwàáre. Ọlájẹ́ onídà àgbàrá onídà ọ. Ọlájẹ́ o, ṣé kí n máa nìṣó nílé àwọn bàbá tó bí ọlọ́mọ? Ọlájẹ́ nígbàdàn o ni wọ́n bí ọ sí o.
Thank you so much, ma'am. Thank you, and God bless you. Yes, let me recognize my brother, my uncle in the building, Funsho Adeolu. You're highly welcome. Finest. Auntie Yemisi, I recognize your presence. Thank you. Oremi Kikelomo Ayola. Auntie Kikelomo Adeyemi, you're also welcome. Ariketo Talenu, I feel you. Auntie Bukola, you're welcome, ma. Thank you. Yes, our next agenda now. Okay, sir. Good it is, sir. How the flavor? Yeah, everyone steps in, you know. Anyone, they are baby to see anybody. Oh yeah, and man shaking here. That's a man shaking here. That's a man shaking here. Hey, that's a man shaking here. 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 Hey, go ahead. Thank you so much. Please don't time you. I thank you all for coming, as I can talk on our behalf somehow. My name is Funsho. Adeolu, become the finest boy. In Yoruba, it means Oluomo One-year. Whether you like it or not, if you are fine and you are 50-something, and you can still be fine, and you are the finest. Sure. Toyosi is my friend. Yes, she's my friend because she was a daughter and she became a sister. Now she's my friend. I don't go for events like this. No, let them talk, it doesn't matter. People that are supposed to be here, I'm talking to her. She's a very wonderful person. She's very, very intelligent. Very, very intelligent. You might not know, but I know that. We used to teach ourselves English
a lot when we speak. She's well read. Brother Major Toyosi, just a few minutes. Please, decorum, Major Toyosi. The reason why we're here is because of this. Please, John Toyosi. Ọba tó jà fún ẹni kí ó lórúkọ rẹ̀ ó ṣe kà ọba tó fà fún ẹni oníṣẹ́ oyin bí orúkọ Jésù oyin bí. Orúkọ Jésù oyin bí ó wà nínú ayé náà kò tún sọ̀rọ̀ ẹ̀kún ó wà nínú ayé náà kò tún sọ̀rọ̀ ìbànújẹ́ oyin ní orúkọ Jésù oyin ní. Orúkọ Jésù oyin ní. Ọ̀gá mi wà bí ọ̀gá mi wà bí oyin ní. Orúkọ Jésù oyin ní. Ó wà nínú ayé náà kò tún sọ̀rọ̀. Nítorí tí inú fẹ́ kọrin ẹ láti mọ̀ ó ti àgbèrè wa dé àwọn aláwọ̀lẹ́dùn orin tuntun. Àgbèrè wa dé. Jésù ní bá dánwò. Bàdúrà fún rẹ̀. Kèmí máa bá sẹ́ ọ́. Kó wá lọ́wọ́ kí sọ ṣàkóso. Bàbá sí èmi.
tó máa lọ ilé ẹ̀kọ́ ilé ìwé. Drama come off me to the back. So if you wanna dance, that's all this good. Make sure you don't come around with another man's Susie. So you that man maybe a motherfucker. You wanna meet another all this good. What do you like to do? Adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lágbára Ọlọ́run òkè ló wọ́n máa rí o lágbára Ọlọ́run Toyosi ò ní wálẹ̀ Ọlọ́run ti fún ní ìgbéga yẹn gan ò ní já o láàrin wa àní wa tì Ọlọ́run adé máa bùkún ẹ̀ a máa bùkún ẹ̀ ní ìlọ́po àdúrà ẹ̀ ti gbà and then gbogbo àdúrà tá à ń ṣe fún iná a kàn tún dé ládé ni because àdúrà ẹ̀ ti gbà ẹ wo èrò náà nǹkan tó ń ṣe bí lọ́lọ́ tèmi nǹkan kékeré kan èrò rẹ̀ pọ̀ báyìí adúpẹ́ lọ́dọ̀ lọ. Dictionary ni Toyosi o kò ṣe dictionary vocabulary dates tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ Toyosi precisely wákàtí ìgbà ọjọ́ tí mo bí àkọ́bí mi ó máa sọ bílẹ̀nì tó bá bẹ̀rẹ̀ ìgbà àkọ́kọ́ hospital tí mo bí kejì ọmọ mi kejì sí aṣọ. But that's on a lighter note. She's very, very intelligent. She's a go-getter. She's a professional to the core, and she's blunt to a fault. People see it as a demerit, but you know, people like us, people tend to see us as only Oshika Lotalu. Toyosi is blunt to a fault. She's one that knows what she wants to do. I've known Toyosi for about 24 years, thereabout. Yeah, so 1990. So I've known her for a long time, and her first job, I starred in it, and she was so warm to me when I joined the Yoruba Nollywood. She was one of the people that welcomed me. She was one of the people that used to tease me, you understand? And she's a wonderful person in all. And she will always express it as it is, you understand? God has blessed her with a wonderful heart, and it's no flattery. If not, I won't be here tonight. I just came back from Abuja today. I'm not meant to go anywhere. So I just bless God for her life. Toyosi, God will increase you as God has increased you in age. God will increase you in every ramification. He will bless all that concerns you. You shall move from height to height. No weapon formed against you shall prosper. Every tongue that rises against you in judgment shall be condemned. God will lift you higher and higher. Allah will touch you, the innermost part of that thing that is causing you pain. You shall see relief in it. God will enhance everything that has to do with you. God will order your steps to greatness. You shall never lack anything good. Oh, listen to Toyosi. Tó bá máa sunkún ẹkún ayọ̀ ló máa sun lórúkọ Jésù. Gbogbo nǹkan tó ń wá láyé Ọlọ́run máa jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọlọ́run wá ní ṣe lè láṣẹ mọ́. Àbá ti ṣe lè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run máa jẹ́ kó jẹ́ fún ọ. God will bless you. God will bless your home. God will bless everything that concerns you. In Jesus' name I pray. Thank you for inviting me here. And happy birthday, my love. Gbogbo àdúrà tí wọ́n ṣe fún yín lẹ́nu gbogbo ẹ̀ máa mọ yín lágbára Ọlọ́run. Yes, the next thing now is cutting of the cake.